You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn tí mo kí wá ipa gbogbo ọjọ́ ṣe rí mo kẹ́yìn ya mo kẹ́yìn bàbá mo kẹ́yìn bàbá mo kẹ́yìn àbúrò. Ètò àwọn alọ́jọ́ títí òní mi ò ní gbà wá lákòókò bó ṣe lè ń kó mọ́. Àtúntìdé bá a ṣe máa ń dé. Òjò ní àwa àbẹ́yàn kan ṣe ọ̀tá ẹni téjì bá rí òun lè jí wọn pa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a ṣépè a lára kò yé yín sìn àwọn nǹkan tí ọmọ Nàìjíríà tán béèrè fún mi ò rò ipò pọ̀ jù iná ọ̀nà títì hospital tó dáa kó tiẹ̀ wá jẹ́ pé wọ́n máa sanwó bí ò bá tiẹ̀ pọ̀ bó jẹ́ 50% ni wọ́n tún láwọn tó ti lọ sí France nísìn bàbá tiẹ̀ lè lọ sí anywhere tó bá wù wọ́n abẹ Ọlọ́run kẹ́mi ọlá wọn kó gbọ́ àwa orókúrò wọn kọ́lọ́run jẹ́ kán pẹ́ fún wa nílẹ̀ Yorùbá kọ́lọ́run jẹ́ kí wọ́n lè wò ó ṣe kọ́lọ́run jẹ́ kí nǹkan tá à ń sọ kó lè yé wọn ni ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ̀yin tẹ́ bá ti join mi lórí Instagram ẹ lọ type Ààyè Ọpẹ́ Zabby Zabby Ààyè Ọpẹ́ Zabby bẹ́ẹ̀ náà ni mo wà lórí TikTok Dr. Zabby ni mo fi wà ní orí TikTok ẹ follow mi lórí Instagram èmi náà máa follow yín padà àwọn different nǹkan ni mò ń jù síbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ní tiwa wọ́n máa gbé àwọn fídíò náà wá sí èmi àti àjọfojú ní wọn wò ibo lọ̀rọ̀ náà ibo ló ń lọ ibo ló máa já sí Yorùbá sọ wípé Ìjẹ̀bú sọ wípé ta ló máa lékè àwa la máa lékè lágbára lọ́wọ́ Ọlọ́run torí pé àsì nídìí àbòsí àdẹ ní kó bàjẹ́ ẹ̀tọ́ wa la béèrè fún torí kán dà wá papọ̀ ni ìbágbé wa kò rọ́gbọ kò wọ ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó bá yẹ pé ó wọ̀ ekú kébi eku ẹyẹ kébi ẹyẹ ọmọ èèyàn fọ̀hún bí ènìyàn kí ló wá fẹjọ́ àwa náà wọ́n máa gbé lárugẹ ni ẹ wá wo ohun tí Naija ṣe ẹ wá wo ohun tí Naija ṣe o a máa gbé lárugẹ ni táwọn náà wọ́n máa ṣọ́ àwọn nǹkan oríṣiríṣi tí Nàìjíríà tó ṣe fún àwọn aráàlú tí fọkànbalẹ̀ tó fi dé bọ́ ẹgbẹ́ tí ò rí bẹ́ẹ̀ la ṣe ní sórúkọ ikú níwájú orúkọ bàbá ẹ̀ báyìí tó dẹ̀ jẹ́ wípé àwọn nìkan kọ́ la máa kọ́ ṣe bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé ẹ máa bá mi kà lọ God bless you. Yang. This man is the former chairman of the Bank of China. This man, they convict him 2 days back. What happened? This man, they give loan to some companies. Then they go give us some money. Then he will come recover the loan, just sort of cover some things for them. What it go happen when China government know? They sentence him to death imprisonment. Now, after that death imprisonment, they come put and say, he still get chance, like at the Court of Appeal for Nigeria. Say, after 2 years for inside prison, if they see behavior, say, he can't do well, they'll go remove the death penalty, they'll go give him life imprisonment. Now, this man, now that they convict to death, where he said the last John in a life imprisonment, you know how much he carry? $16.8 million US. Now this man carry. No be say he carry say just carry the money oh. Now the ones that you know like that. Then they convict this man to death. The second one, if a pig grant anything, it will be life imprisonment. Now, may we bring out to White Lion, Yaya Bello, where the also you see him. You see the man with the agbada with the eye glass. Like person don't fit kill mosquito. You see this man. Then may we go check how much this Chinese man carry where they want killer. Then we go check where Yaya Bello carry. This man I carry Kogi State money. This same man, this man a real White Lion. Now this same man they sue EFCC. Now how much this man carry? $154 million US. Now he carry. Now break that money to where did this Bank of Chinese man carry? If you break the money, they go break out to like more than 15 places. Now this man carry where they sentence her to death. Imagine the country. So we don't see this country. This country na country BC. Then they hold thief. Thief said they hold. That's why they hold land. He said called they drag EFCC. Called sue EFCC. Imagine the kind of court where they go sue. They go sue EFCC. That's why they say may fight crime. Oh, if they fight crime, he get proof. I mean EFCC don't get proof because you get proof. Now you can see the. That's why they hold. Where suppose they think I go take money. Now you can't even still they sue them. You see this country, it don't turn cruise.
you don't become, see, one thing I don't see for this country this year, may we break this thing now. This country that contract this year, if they catch you, say, you steal 20,000 jungle justice for Nigeria for you. Then Nigeria will kill that person. Then, if you steal 100,000, the guy you reach court for Nigeria, you'll go life imprisonment. If you steal 100 million for Nigeria, they will give you local government chairman. If you steal 100 billion, they will give you Senate. Then if you steal like 500 billion, you will contest for governorship. That's what the country just be now. So the higher you carry, the lower for your sentence. And the higher you carry, come on, you go carry, people go celebrate you. You go wear white agbada, they still follow EFCC. But if you carry small money, if they uncop you, they go uncop the leg and the hand, enter neck, come carry baby gun, then they follow you like this. Carry you go put this IK or say go remind. Now those people I carry small money, now they stay remind for Nigeria. Where they say you feel the person they remind for 10 years, 15 years, nobody go judge the matter. Then if you carry better money, they go escort you now invitation that they give you when you collect better money for Nigeria. They'll invite you, now you now decide if you will come or not. If you can see decide, say you don't like the way they take EFCC they invite you, you fit sue EFCC for that one. And not only suing EFCC, when you sue EFCC finish, then you can go to your social media page and start dancing, dining and whining. While EFCC go there court, they wait for you whether you go come or not. And if you not come, any day you decide, say you want come, you feel who they court where EFCC don't know say you don't reach court, and you go call them for phone say, hey, don't matter that I'm gonna come. Let's rub mind together, let's discuss. Now where the country go with that. Damn nonsense come up for person face. Rubbish. Now know what I do for this country. Una don't know what they do. Until una head correct, now una go do what I do. People will continue looting because when you loot, they celebrate you for looting. That is Nigeria for you. They celebrate looters. A country where they celebrate looters. That is where we find ourselves. Until we do the needful. You see this man now. Anybody will decide for China say he want to take the same step with this man. If he remember the when he don't hold this man, the person head go correct, he go behave. Then you they look this one. When people say if they sleep, they wake up, they stroke. They go up there, they shoot gun, they shoot gun for up. Now so want to leave this country. When somebody will carry public form, they will celebrate the person. Nobody from as big as Kogi State can come out and talk. No big lawyer in this country can say, we come out and say something. Nobody. We are just suffering and smiling. And I say, make this country come better. Now like this, it will take better. Smart to now say presidency. Now president carry this money. You people better know what you are doing. You people better wake up. Now Buhari carry the money. It was the time of Buhari. Now Buhari carry. Now one man carry. But now say Buhari not good. Now say Tinubu not good. Are they the looters? How much president they carry for this country? Compare with the senator they carry, governors they carry, especially governor. If not let this country go remove governor, more not they get governor again. Because then the governor, they just use and say they carry public form. They don't care what they do. Let's remove governor from this our constitution. Let everybody rest. More know the ones where they thief the money. Not that if you talk with that too. Everybody just know what they happen on this country. But máa di 2009 wọ́n ṣe judgement wọ́n ní wọ́n dájọ́ kú fún gbogbo wa 24 years mo lò lè kú Abẹ́òkúta ló ti bí mi Abẹ́òkúta ló ti ṣe wọ́n ẹnì kan ṣe ọdún wọn ní àwọn fámìlì bàbá kò sẹ́ni kó wọ́n lórí ọdún wá wò mí wọ́n ní mo pààyàn rí ìgbà tí mo yẹ̀ dé yìí lọ́sẹ̀ mọ̀ pé irọ́ làwọn tó purọ́ mọ́ mi irọ́ ló pa mọ́ mi o. Ifọ̀ ni mo wà tí mò ń gbé ṣùgbọ́n mò ń ta ọjà ńgbà yẹn mò ń ta ata àti ẹ̀wà tútù àti rẹ́ẹ̀sì mo máa ń lọ ń tà ní Ṣàngó Ọ̀tà ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan sí Ifọ̀ nígbà yẹn ó ń jẹ́ Ganiu Lawan yẹn ló máa ń bá mi ní Ifọ̀ tó máa bá mi ṣeré ní weekend ó tún máa padà sí Ìjókòó lòún ń gbé
ó máa padà sí ìjókòó. níjọ́ kan èmi wà lọ pé akémi náà máa ṣeré lọ sí ọ̀dọ̀ ẹ̀ tí n bá ti tajà tán ní Ṣàngó Ọ̀tà. nígbà tí mo débẹ̀ mo bá àwọn ẹnìkan lọ́dọ̀ ẹ̀ tó ń jẹ́ Sẹ̀míù Ganiu tí wọ́n jọ ń gbé inú ilé yẹn. wọ́n wá pè mí níjọ́ kan lálẹ́ ọjọ́ kan wípé àwọn fẹ́ ṣe oògùn owó. wọ́n wà ní pé kí n bá wọn rìn àwọn lówó sí inú owó táwọn fẹ́ fi ṣe oògùn owó yẹn. wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èèyàn làwọn fẹ́ fi ṣe oògùn owó yẹn. níbi tí mo ti ṣọ́ọ̀kì ara mi nìyẹn pé ṣùgbọ́n mo sá lọ́dọ̀ wọn ṣùgbọ́n kí n fẹ́ sá tán kó má lọ ṣe kí ni èmi tún bẹ̀rù pé kó má lọ kó bá mi. kò ju bí oṣù mẹ́ta àti oṣù mẹ́rin lọ nígbà yẹn tí a gbọ́ wípé wọ́n lọ pè ya kan nílé pé àwọn fẹ́ ṣiṣẹ́ kan ní site kó wá bá wọn pọn mi. ìgbọ́n gbà tó wọ́n ku obìnrin yẹn kò darí wálé mọ́ wọ́n wá wọ àwọn lọ sílé nígbà tó máa délé wọ́n láwọn kọ́ làwọn pe obìnrin yẹn lọ pé lẹ́sìkẹsẹ̀ táwọn ti pe obìnrin yẹn láàárọ̀ ọjọ́ yẹn àwọn ò mọbi tóbìnrin yẹn gbà lọ pé àwọn òṣìṣẹ́ yẹn mọ́ àṣírí àwọn náà gbé obìnrin yẹn wọ́n ti gbé obìnrin yẹn lọ́nú sáìtì yẹn wọ́n ti lọ pa wúmà yẹn wọ́n ti gérí wúmà yẹn nígbà tó máa di fẹ̀rẹ̀ ọjọ́ kejì wọ́n ti gbé orí yẹn wọ́n ti gbé lọ sí ìlú wọn ní ṣẹ̀pẹ̀tẹ̀ yìí lọ́kọ́ gbé orí yẹn lọ bá ti gbọ́ gbà yẹn nígbà yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí wá wọn káàkiri wọn ò rí wọn wọ́n bẹ̀rẹ̀ sí wá wọn káàkiri wọn ò rí wọn. mo ti sọ fún àwọn tó súnmọ́ mi wípé ṣé èsì pé ọ̀dọ́pọ̀ ti sọ̀rọ̀ yìí fún mi tẹ́lẹ̀ o èmi sáà ń dáàtú ẹ̀ nígbà tó máa yáṣá wọ́n gẹ̀ẹ́tì wọn lágége wọ́n kó wọn sí police station Ṣàngó nígbà tó ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní police station Ṣàngó ibi tí wọ́n ti dákọ̀ èmi nìyẹn tí wọ́n ti dárúkọ pé Ismail Asisi kan ó wà ń bẹ̀ ìgbà tí mo wá dé lálẹ́ nísìnyí àwọn aráàlú lé wá jíṣẹ́ fún mi pé ọlọ́pàá ti wá mi wálé o mi ò tiẹ̀ tọ́pọ̀ yìí tiẹ̀ rò pé ọlọ́pàá lè mú mi lẹ̀ Lukman Adéyẹmọ wálé pa òun náà máa bá mi lọ o pé òun náà máa sìn mí lọ sí tọlọ́pàá yẹn o wípé kájọ lọ ká lọ ṣàlàyé fún ọlọ́pàá pé mi ò mọ kankan pa kíní yẹn o. ìgbà tá a máa débẹ̀ wọ́n ṣe dìtẹ́ẹ̀nì wa nìyẹn ìgbà tó máa di ọjọ́ kẹta lákàn ṣàdédé rí àwọn ọlọ́pàá yẹn ni wọ́n sọ pé ṣáàṣì làwọn Abẹ́òkúta làwọn ti wá. ó kẹ́kọ̀ọ́ wa lọ sí Abẹ́òkúta ní àdátọ́ ni wọ́n lù mí débi pé wọ́n so mí bí wọ́n ti so ẹni wọn léyà yẹn lọ́ so mí wọ́n gbé nìkan sí mi láàrin báyìí wọ́n gbé nìyẹn sórí tébù ẹ̀yìn mi wá wà bẹ́ẹ̀ wọ́n lù láti aago 4 láti dé mẹ́jọ yẹn wọ́n ti lù mí di aago 7 alẹ́ ṣé pẹ̀tẹ́ àdá wọ́kálùkù wọ́n yọ àdá ni wọ́n yọ àdá débi pé tẹ́lẹ̀ bá lù tó bá tu eléyìí náà tún lù àánú Ọlọ́run nìkan wàláhì ibẹ̀ ni bá ti jẹ́ lọ́hùn ní pé Ọlọ́run kẹ̀tù lù mí lò nínú ayé yìí ni tọ́lọ́run bá lù mí lò wàláhì ibẹ̀ ni màá ti jọ́ lọ́hùn ní pé ṣùgbọ́n Ọlọ́run ṣàánú mi àánú tọ́lọ́run ṣe fún mi ní pé ẹ̀mí mi ò bọ́ ṣùgbọ́n gbogbo ara mi pátápátá gbogbo ẹ̀ ló ti kú gbogbo ẹ̀mí mi ló ti kú ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run wípé nígbà tó máa di alẹ́ ẹjọ́ yẹn tó di alẹ́ ọjà mi bọ́ lórí ibi tó so mi mọ́ mo wà lẹ̀ mi ò tiẹ̀ lè dìde rárá mi ò mọ ẹni tó gbé mi wọ́n kẹ́ gbé mi lọ sínú yàrá kan ni mi ò lè sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n nínú àánú Ọlọ́run ni mo fi dìde nígbà tó máa di bíjọ́ kẹta di kẹrin ó kẹ́ dìde bẹ̀rí wọ́n sá ń bí mi nígbà tí mo tún dìde wọ́n tún wá gbé mi padà wọ́n ní ṣé mo mọ̀ ń pa ẹ̀ mo ní mi ò kú tí mo ìsáṣe mi ò sọ pé mo mọ̀ ń pa ẹ̀. gbogbo àlàyé tèmi sáà ń ṣe fọlọ́pàá pé wọ́n jọ kí wọ́n ṣàánú mi èmi tí ó sọ pé mo pẹ̀lú kò sí nǹkan tí wọ́n fi lè mọ̀ pé nítòótọ́ mo ṣe kinní yìí yàtọ̀ sóun náà tó ń dárúkọ mi pé kọ́lọ́pàá jọ kó bá mi ṣe investigation ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n má fìyà jẹ mí so wọ́n ti wá tọ́ṣọ ẹnìkan tíyẹn ti kú sí ìyẹn ni wọ́n fi hàn mí pé ṣé mo rí wípé àwọn ṣe ìgbà tí ò jẹ́wọ́ tíyẹn náà dẹ̀ mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn wọ́n ṣàkàn lu ìyẹn débi pé ó ṣàpadà kú ṣá. wọ́n wá sọ fún mi pé tí n bá ti sọ fáwọn pé mo mọ̀ ọ́ pẹ̀ wọ́n náà ò ní ṣe ọkọ̀ fún mi mọ́ o nígbà tí mo di pé tèmi náà mo ti ń lọ sókè ẹ̀mí mi ti ń lọ sókè tí mo ti rí pé ara mi ti kú gbogbo ọwọ́ mi báyìí ló ti kákò máa rí pé tòótọ́ mo mọ̀ ọ́ pa ẹ̀ wọ́n ní ṣé mi mo pa mo ní èmi ni bẹ́ẹ̀ ni. ó gbà wọ́n bẹ̀rẹ̀ sí tọ́ṣù èmi náà kódà gan àpá yẹn wà lẹ́yìn mi báyìí tí ò tí ì parẹ́ báyìí láti bẹ̀ lọ dáàlọ́ pé bẹ́ẹ̀ náà ni bó ṣe sọ náà ló ṣe rí pé àjọ pààyàn ní kíní kankan wọ́n ṣàfimílẹ̀. Ọlọ́run jẹ́ ká jáde ní tó dáa
Ọlọ́run jẹ́ ká jáde kó ilé tó dáa, ilé tí ò dáa tí mo ti jáde òun ló fi àyẹ̀ jẹ mí. Wọ́n bá wọ̀ èèyàn mi ọyọ́ ọdún gbà yẹn ni ìyá yẹn ò lè jẹ mí bẹ́ẹ̀. Àwọn èèyàn mi ò yọjú, mi ò rẹ́ni kọ́kọ́. Ìgbà tó máa di 2009 wọ́n ṣe judgement, wọ́n ní wọ́n dájọ́ kú fún gbogbo wa àwa mẹ́rẹ̀ẹ̀rin. Ọdún 9 ni mo lò ní Ìlárò prison. A kò ní prison Ìlárò, wọ́n gbé wa kó bẹ́ẹ̀, wọ́n gbé wa lọ sí Abẹ́òkúta. Ṣé ti yé yìí sí? Wọ́n ní kó lọ pa wá, nígbà tó ń lè kọ́ lọ pa wá, nígbà tó ń gbé wa débẹ̀. Ọlọ́run o, akọ̀wé olè ibi tó ń pààyàn yẹn, akọ̀wé olè gbogbo ẹ dúdú ni. Kò sí kankan bẹ́ẹ̀ tó gbogbo ẹ dúdú dáradára ni. Kábíyèsí Elédùmarè. Ilé ayé pọ̀, ìṣeré ayé kan ló wà o. Oríṣiríṣi ilé ayé ló wà nínú ayé o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Bẹ́ẹ̀ yóò dá dáadáa. Bàtà ṣe judgement ní 2016 aláìkọ̀ tuntun dájọ́ kú fún àìgé náà ni títí tó fi di 2023 tí wọ́n bá lẹ̀ ti dájọ́ kú bẹ́ẹ̀ fún yàn kò síbi tí èèyàn tún fẹ́ gbé lọ mọ́. Gbà tó jà di 2023 yẹn ni àwọn tó wà ní welfare in charge mo ṣáàṣe lọ bá ẹjọ́ kan nìyẹn bá ṣàlàyé fún lórí ọ̀rọ̀ yìí pé ẹ ṣàánú èmi náà ẹ mọ̀ pé mo ti pẹ́ ń bìbà yìí mo ti lò ìyẹn ní last year mo ti lò bíi 23 years nígbà yẹn pé wọ́n ṣe recommendation fẹ́mi náà ẹ wá ní kí n ní sùúrù pé òun máa bá mi pe ẹnìkan yẹn pásítọ̀ Olújọbí wípé tóun bá pè dé òun máa pe àwa mẹ́rẹ̀ẹ̀rin. At that time they spent 23 years. When we ask where is the herbalist, he said they have released the herbalist. We evaluate the whole judgment and we forwarded it to the Attorney General of Ogun State. By the grace of God, June 12, they were set free. 52 years in me. Mo rò pé gbogbo nǹkan tí à ń sọ látọ̀jẹ̀ mo rò pé gbogbo apátápátá ló yé wípé àwa ò sá sábẹ́ olóṣèlú kankan. Olóṣèlú kankan òun lè gbéṣẹ́ rán wa. Òun lẹnu wa ṣe ń gbà lọ́sàn-án lóru wípé gédégbé òun ni àwa wà. Òun la dúró wípé à ń béèrè fún ẹ̀tọ́ wa. Ìgbà wo ni àwa ò tí mọ̀, àkókò wo ni àti mọ̀ torí wípé ó ti pọ̀ jù. Wọ́n lóko kì í jẹ́ tí bàbá tọmọ kó má làálàá ibo làálàá ilé wa. Lótìtọ́ àdòdòdò ṣé àwọn governors náà ṣé wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé wọ́n mọ̀ nǹkan tó ní kálukú wọn máa jẹ òun everybody wọ́n wá tó bá jẹ́ wọ́n náà kọ́. Bọ̀ tó bá jẹ́ àwa náà kọ́ òun làwa náà wà lórí ẹ̀ wípé àwa náà ní ẹ̀tọ́ láti gba ara wa sílẹ̀ nínú ìyà nínú ebi. Gbogbo everybody ló kọ́kọ́ sókè ní gbogbo ìlú òyìnbó at least ẹ̀ síbẹ̀ fún mi ìlú bí tẹ́ wà tó jẹ́ pọ́kún èèyàn kò sí nínú wípé wọ́n dẹ̀ jẹ́ pé ìlú mi dání kò sí nǹkan ribiribi tó lè ṣe síbí báyìí sílùú òyìnbó ọkùnrin sì máa wà ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìlú mi ni mo ṣe léyìí sí wọ́n ní àjò lè dàbí lé àwọn àgbàlagbà wọ́n mọ nǹkan tó ń sọ kó tó sọ bẹ́ẹ̀ pé kò sí bó ṣe lè wù kó jẹ́ àjò lè dàbí lé. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá yìí sọ ká wá máa mú ètò wa sópin kẹ́ lè mọ̀ wípé in the next 50 years ní àwọn ọmọ tó ń bọ̀ kí ló fẹ́ kù fún wọn báwo ló ṣe fẹ́ rí. Mo fi àkókò yìí mo fi kí wa lẹ́ẹ̀kan sí pàkó bójú ọjọ́ ṣe ní kí fi ṣe bá ti ṣe alábàápàdé ètò wa tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti subscribe ọ̀fẹ́ nígbàlà. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo wà lórí Instagram bó ń ṣe ṣí péjì tuntun lórí Instagram tí mo ń pè ní Ayọ̀pẹ̀yọ Zabby ZABBY. Bẹ́ẹ̀ náà ni mo wà lórí TikTok lórí TikTok mo wà níbẹ̀ lórí Dr. Zabby. Now Ọlọ́run ò ní dá ọwọ́ àánú ẹ̀ dúró lórí wa. Àkókò wo ló máa jẹ́ àmọ́ ìgbà wo ni àmọ́ ẹ má gbàgbé láti bá mi like ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ tí ìwò rárá ẹ̀ ti tẹ like. God bless you. Mo mọ̀ lórí. Bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí máa ń bá wa pín
ẹnu ni ẹ̀yin tí ẹ máa ń bá wa fi kọ́mẹ̀ntì lẹ̀ mo mọ lóore o mo appreciate mi ò ní jọra mi lójú ọlọ́run dẹ̀ ní ṣe àwa náà ní àwa nìkan gbogbo ìgbà tá bá wájú aráàánú tá bá wẹ̀yìn àbáàánú ọlọ́run ọba pàdé àtúrà níyàn náà ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá wa yìí ọlọ́run má jẹ́ ká kí àwọn tó ń bọ̀ kán sunkún ọ̀la òun nìyá wa yóò lọ fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ ká jọ fi etí gbọ́ ká jọ fojú ká jọ fi wò ojú òní sì wà ẹ máa bá mi ká lọ. mo kọ́ bá o mo kí jòyè o mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́yàn pàtàkì nínú ìlàrò ọlọ́run àjẹká náà di pàtàkì nínú ìlàrò yìí o ọ̀rọ̀ kan ń dùn mí lọ́kàn nǹkan kan ṣẹlẹ̀ nínú ìlàrò tẹ́yà àfojúsí o tó bá dẹ̀ di ọ̀la ó máa di ńlá mọ́ wa lọ́wọ́ ọlọ́run jẹ́ ká pa wà kó ká o gbogbo agboolé ẹ lọ sílùú àtà ẹ lọ sọ́nà òsì ẹ lọ sí ojú òkèké gbogbo agboolé náà ti tà fún àwọn ọmọ Yíbò ní Yíbò fi ń yọ ṣọ́ọ̀bù ní ìyàwó alárò tó lọ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ Yíbò ní Yíbò sọ fún akówó ọdún méje owó ọdún mẹ́ta làwọn máa gbà káà ti ta gbogbo agboolé níbi táwọn bàbá wa sùn sí níbi tí gbogbo òkú wà ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà nílùú òyìnbó ọlọ́run tó ṣọ́ yín lọ aṣọ yín padà wá sílé o ẹni tó bá láǹfààní láti wálé ní ìsìnkú kó pe àwọn ẹbí ẹ má ta agboolé kọ̀ọ̀kan fún Yíbò mọ́ nílùú Ìlàró yìí o nítorí mo ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní dùgbẹ̀dùgbẹ̀ tí ń fì lókè yìí tó bá lọ já àwọn ibi tó máa já sí o kí Ìlàró máa parí ibi tó máa parẹ́ o gbogbo ló dé ti tà fọmọ Yíbò gbogbo agboolé ẹ ti tà fọmọ Yíbò kí ló dé irú ebi wo ní ń pa wá ẹ jẹ́ ká rò ká tó máa ṣe o nílùú Yíbò ẹ lè nílẹ̀ plot ẹ lè rà plot ìrànlọ́wọ́ wọn bẹ̀ lóòótọ́ la fẹ́ kí Ìlàró kó tóbi a ní kí Ìlàró dàgbà sókè ẹ̀yin ọmọ Ìlàró tẹ́ lówó lọ́wọ́ ẹ padà wálé adá lè ṣẹ́ sílẹ̀ Ìlàró á dàgbà. bó ṣe rí nìyẹn o mo rò pé náà ń jẹ́ àsopọ̀ ọ̀la òyìnbó àwọn ń ṣiṣẹ́ sílẹ̀ wípé ìran àwọn tó ń bọ̀ báwo nìyà ò ṣe ní jẹun ìran Yorùbá tó ń bọ̀ ní ìwọ lọ́mọ wa ó mà ṣe o mo kí wa lẹ́ẹ̀kan sí ibà kó bójú ọjọ́ ṣe rí mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ jẹ́ ká rí kọ́mẹ̀ntì yìí tì í náà ní comment section bóyá ó mú yes nǹkan tí a sọ bóyá ó dẹ̀ kú díẹ̀ káàtó ni mi ò kéré jù wípé mi ò tàbí mi ò dàgbà jù bá wí lọ bọ̀yẹ́ bá mi wí lọ́nà tó rẹwà bóyá èyí tá a sọ yìí náà mo tẹ̀lé nínú comment section gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín pé mo máa ń jíwèé wò kò sí program tí mo ṣe tí mi ò lọ wo comment tí àwọn tí èèyàn ọjọ́ náà majority carry the vote àdèrè ṣe ká má rí irú èèyàn bẹ́yẹn tó ní nígbà Buhari kí la ṣe á jẹ́ wípé ò sí láyé nígbà tí Buhari wà láyé ni ẹni tó sọ tó fi irú comment yẹn tẹ́lẹ̀ because nígbà tí Buhari àpanumọ́ à ń béèrè ẹ̀tọ́ wa irú ẹ̀yin tẹ̀tẹ̀ fi irú comment sílẹ̀ fún báyìí náà ikú yín òun ni ọ̀pọ̀lọpọ̀ ń kú lọ bùkátà tẹ́ máa fi sọwọ́ pọ̀ most ẹni tó tẹ̀ ń ṣe kínní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó ni o pé ìgbà tí Buhari wà ń bẹ̀ kí lẹ ṣe kí lẹ sọ kí là ṣe nígbà tí Buhari wà ń bẹ̀ ni lọ́nìkan lọ́jí ṣe Sunday Igboho mọ́lẹ̀ tàbí ẹni tó sọ kọ́mẹ̀ntì yẹn sílẹ̀ ó sí láyé gbà yẹn ṣèbí ìgbà tí Buhari wà ń bẹ̀ lọ́nìkan lọ́jí ṣe Sunday Igboho mọ́lẹ̀ ó sí láyé. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wáńbì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.